lókè bó ṣe ń lọ nílẹ̀ yìí oníròyìn ń bẹ nítòsí o. A kú dédé àkókò ní gbogbo tí a bá ti lóore ọ̀fẹ́ láti máa wo ìkànnì Ajara Malifa TV. Agbára Ọlọ́run bá ní súra wọjú tẹ́ fi ń wò wá òsì ní fọ́láṣẹ Èdùmàrè. Etí tẹ́ fi ń gbọ́ wa ẹ̀ ní fi gbúrò aburú lágbára Ọlọ́run ọba. Ó yá ẹ jẹ́ ká tún kó àwọn ìròyìn náà wá sétí ìgbọ́yìn àti ojúwòrán yín lálẹ́ tòní. Ìròyìn eléyìí ló sọ nípa ọmọ ọgbọ̀n ọdún tí wọ́n porúkọ rẹ̀ ní Ayọ̀bámi Oyèdélé. Eléyìí tí wọ́n ní ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún tá a wà nínú rẹ̀ yìí ló jẹ́ wípé ó ṣàdédé mú àdá eléyìí tó ti pọ́n gidi gan tó fi bẹ́ ìyá rẹ̀ lọ́wọ́ kúrò lára rẹ̀, ó sì bẹ́ lẹ́sẹ̀ torí wọ́n ní ó bẹ́ ìyá náà ní gbogbo oríkèéríkèé ara. Gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú ìròyìn náà, wọ́n ní ṣe rí Oyèdélé yìí ni wọ́n fi ẹjọ́ rẹ̀ sùn wípé ó ṣá ìyá ọmọ ọdún márùndínláàádọ́rin ó ṣá gidi gan. Ìyẹn tí wọ́n pè ní ìyá rẹ̀ tó ń jẹ́ Esther yìí ní abúlé kan eléyìí tí wọ́n pè ní Akíbọ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ló wà níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Òwòde. Lẹ́yìn ọ̀rẹ́yìn nígbà tí àwọn ará àdúgbò kọ pé ní nǹkan bí ọwọ́ àṣálẹ́ ni ìyá náà bẹ̀rẹ̀ sí ní bu ìgbésà gidi gan tó ń pariwo kékeré ará àdúgbò kí wọ́n jọ̀ọ́ kí wọ́n gbà wùn. Nígbà tí gbogbo wọn yóò débẹ̀ lọ́gọ̀rọ̀ ló jẹ́ wípé wọ́n rí pé ọmọ tí ìyá yìí bí náà ó ti ṣá ìyá náà ní gbogbo oríkèéríkèé ara, kódà ó ti yọ apá ìyá náà kúrò lára rẹ̀ gidi gan. Ìdí rèé tí gbogbo wọn fi wá pẹnupọ̀ láti lọ sí iléeṣẹ́ ọlọ́pàá láti lè fi ẹjọ́ náà sùn. Ìròyìn ilé ni wọ́n ní wáyé ní ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún 2023 tá a wà nínú rẹ̀ yìí. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n tẹ̀síwájú ìròyìn náà, wọ́n ní ṣe rí nígbà tí àwọn ará àdúgbò yóò fi dé, wọ́n bá ara obìnrin náà àti ẹsẹ̀ rẹ̀ tó ń tapá, wọn ni wọ́n bá lọ́tọ̀ọ̀tọ̀ ní ara ìyá eléyìí tí wọ́n pè ní ìyá Oyèdélé yìí. kọ́lọ́run bá jọ̀ọ́ kó máa ṣọ́ wa ní kíkú ọmọ kó má pa kálukú wa ká má sì fọjọ́ ọlọ́jọ́ lọ, àmín. Ìròyìn eléyìí ló dàbí ẹ̀rín kéékèé ṣùgbọ́n ìròyìn ní lálẹ́ òní níbi tí wọ́n ti sọ wípé ọkùnrin eléyìí tó ro tówẹ́ẹ̀lì mọ́ra tí ẹ̀ ń wò yìí ló jẹ́ pé ó sá jáde ní balùwẹ̀ látàrí wípé ó gbọ́ wípé ìyàwó rẹ̀ ó ti ń yẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ wò. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn léde, wọ́n ní ó ti pẹ́ gidi tí ọkùnrin náà ti máa ń gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tó ti máa ń gbé sá fún ìyàwó rẹ̀, ṣùgbọ́n ní kété tí ìyàwó rẹ̀ rí wípé ọkọ òun ti wọlé ìwẹ̀ lọ náà ló nawọ́ gán ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà. Mímú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí lóṣì tó bẹ̀rẹ̀ sí ní wo orí rẹ̀ wò. Wíwò tó ń wò ni wọ́n ní ọ̀kan lára ohun tó wà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ṣàdédé pariwo, léyìí tí ọkùnrin náà gbọ́ nílé ìwẹ̀ tó fi rí wípé ó dàbí pé ìyàwó òun ti nawọ́ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun. Wọ́n ní pẹ̀lú ọṣẹ tẹ̀ ń wò lára rẹ̀ yìí ló fi bóde o tó sì fẹ́ gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà lọ́wọ́ ìyàwó rẹ̀, léyìí tí ìyẹn fi lè bọ́ síta. Bí bọ́ síta tí ìyàwó bọ́ síta ni wọ́n sọ wípé ọkọ náà ó mú tówẹ́ẹ̀lì láti fi bo nǹkan ọmọkùnrin rẹ̀ pẹ̀lú ọṣẹ lára tó ń sálẹ̀, léyìí tí ìgbàgbọ́ wà wípé ohun kan ó wà nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà eléyìí tó fẹ́ẹ́ dàbí ẹni pé yóò jẹ́ nǹkan àṣírí. Ìdí rèé tí abúlé kan náà ṣe ń gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn sá lọ pé yóò kú ni yóò kú o, lónìí òun yóò rí nǹkan tó wà nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún. Kọ́lọ́run bá jọ̀ọ́ kó máa ṣọ́ wa lọ́wọ́ àwọn ọkùnrin ni. Anambra ni mo wà yìí níbi tí wọ́n ti fi ìdí ìròyìn eléyìí múlẹ̀ wípé lótìtọ́ àti lódodo ló jẹ́ wípé àwọn ikọ̀ eléyìí tó jẹ́ elétò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà, níbi tí a ti rí ikọ̀ àwọn ọmọ ogun ojú omi, ikọ̀ eléyìí tó jẹ́ ti àwọn ọmọ ogun orí ilẹ̀ àti ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá tó ń ti àwọn ojúlálá kan fi ń ṣọ́rí tí wọ́n ti wákò pẹ̀lú àwọn ẹgbẹ́ kan tí wọ́n pe ara wọn ní Indigenous People Biafra yẹn IPOB, látàrí eléyìí tí wọ́n péjọpọ̀ láti lè ṣe àwọn ohun tó ní ṣe pẹ̀lú bí ayẹyẹ kan. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní tá ò bá gbàgbé ọjọ́ ajé Monday àná yẹn ní ìpínlẹ̀ Anambra ló jẹ́ pé ọ̀pọ̀ wọn ni wọ́n kóra wọn jọ látàrí wípé àti ṣe àwọn ohun tó ní ṣe pẹ̀lú ayẹyẹ kan eléyìí tí wọ́n sọ wípé ó ṣeé ṣe wípé kí wọ́n kàn fẹ́ fi dá ìlú rú ni. Ìdí rèé táwọn ẹ̀ṣọ́ elétò ààbò ní ìpínlẹ̀ Anambra ṣe parapọ̀ láti kojú ìjà sí àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ yìí, léyìí tó jẹ́ pé wọ́n ṣekú pa ọ̀kan nínú wọn tí àwọn míì sì gbé ọ̀tá ìbọn tí wọ́n gbé lọ. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ, wọ́n níṣẹ́ rí àwọn kọ̀lọ̀rọ̀ sí yìí ló jẹ́ wípé ọ̀pọ̀ nínú wọn ló fi gbogbo ohun tí wọ́n ní sílẹ̀ tí wọ́n sì fẹsẹ̀ fẹ́, ṣùgbọ́n eléyìí tọ́wọ́ bà nínú wọn látàrí ibi tí wọ́n ti ń yìnbọn fúnra wọn ló ti jẹ́ lọ́wọ́n ba nípè ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìjà olóró ni wọ́n gbà lọ́wọ́ wọn àtàwọn ohun eléyìí tó ní ṣe pẹ̀lú
rédíò ìléwọ́ méjì pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan eléyìí tó jẹ́ wípé ó jẹ́ ohun ìjà òun ni wọ́n gbà lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ afurasí ọ̀daràn ṣùgbọ́n tí wọ́n pè ní ikọ̀ IPOB yìí. Ìdí rèé o tí wọ́n ṣe wá fi léde ní ìpínlẹ̀ Anambra wípé kí onílé kó gbélé kí kálukú kó so bí agbéjẹmọ́wọ́ pàápàá jùlọ ohun tó bá ti ní ṣe pẹ̀lú ìwọ́de àbí àwọn ìpéjọpọ̀ kan eléyìí tí kò ní mú àlàáfíà wá lórílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n tètè jìnnà sí i. Wọ́n pe ẹgbẹ́ yẹn ní Golden Dawn 3 eléyìí tí wọ́n sọ wípé wọ́n kó jọ láti lè wá ètò ààbò eléyìí tí ó fẹsẹ̀ múlẹ̀ dandan ní gbogbo àgbègbè àti ní pàápàá nígbà ọdún kérésì yìí eléyìí tí wọ́n ní kó máa jọba o ní ìpínlẹ̀ Anambra. Golden Dawn 3 yìí ni wọ́n porúkọ àwọn ikọ̀ náà eléyìí tó kún fún ọmọ ogun ojú omi, ọmọ ogun orí ilẹ̀ tó ń ti iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ikọ̀ fìjìláńtẹ́ lónìrọ̀rùn. Níbẹ̀ ni ẹni tí ó jẹ́ ọ̀gá ìyẹn fún iléeṣẹ́ ọmọ ogun Taiwo dáadáa ní agbègbè náà ló ti wá ń rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ aráàlú kí wọ́n dákun dábọ̀ kí wọ́n rí dájú wípé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn láti lè jẹ́ kí àlàáfíà àti ètò ààbò tó fẹsẹ̀ múlẹ̀ kó jọba ní àkókò kérésì yìí. Bẹ́ẹ̀ ni wọ́n fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan síta tí wọ́n ní 193 fún ẹnikẹ́ni tó bá lè pè àwọn ní wọ́n bá ti rí pé ní kété tí wọ́n bá rí wípé àwọn ikọ̀ tó jẹ́ ikọ̀ àdàlúrú yẹn tún ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ níbi ìyóhùn tí wọ́n bá wà wọ́n tó bá ti pé nọ́mbà 193 léyìí tí kò ní jáwó yìí ló jẹ́ pé àwọn ti ṣe tán láti gbé kí ìpínlẹ̀ náà kó lè wà lálàáfíà. Ìròyìn yìí ṣe bí ẹni pani lẹ́rìn-ín púpọ̀ o níbi tí wọ́n ti porúkọ ọkùnrin kan ní Francis Van Lery eléyìí tí wọ́n ní ó fi àwọn orúkọ eléyìí tó pọ̀ léde nígbà tó ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ìyẹn 70 ọdún eléyìí tí wọ́n ní ó fi léde ní ìsàmìsí ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ní nǹkan bí ọjọ́ mélòó kan sílẹ̀ ẹni tí wọ́n porúkọ rẹ̀ ní Francis yìí ló ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ pẹ̀lú orúkọ àwọn obìnrin eléyìí tó ti bá ní nǹkan pọ̀ lókè èèpẹ̀ ìyẹn bí ohun tó ní ṣe pẹ̀lú ìbálò. Gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú wọ́n ní nígbà náà ló ti wá ṣe ìlérí wípé ní kò pẹ́ kò jìnnà wọ́n máa fi èyí tó ń jẹ́ àwòrán wọn wọ̀ lọ́kan òjọ̀kan. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni Francis ti wá ṣe lákòókò yìí o níbi tó ti bẹ̀rẹ̀ sí ní fi àwọn àwòrán àwọn tí wọ́n jẹ́ obìnrin eléyìí tó ti bá ní nǹkan ṣe pọ̀ láti ìgbà tí ó ti wà tó ti ń kọrúkọ àwọn tó ti bá ní àṣepọ̀ yìí tó ti ń bá wọn ṣe. Níbẹ̀ ni wọ́n sọ wípé Francis wọ́n ní bí ẹ̀rín ni ọ̀rọ̀ náà rí ní ìgbà náà ṣùgbọ́n eléyìí tó wá fi àwọn fọ́nrán wọn léde yìí ló fi ń jẹ́ kó di mímọ̀ wípé Francis ò ṣeré rárá ni o. Lára àwọn fọ́nrán eléyìí tí Francis fi léde òun ló tiẹ̀ ṣe ni ní kàyéfì gidi gan níbi tí Francis ti gbá ìyẹn ọmú obìnrin kan tó ti gbá a gidi gan mú lójú gbàgede. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní ọkùnrin yìí ló ní ìsàmìsí ayẹyẹ ọjọ́ ìbí òun tó jẹ́ ti 150 ọdún òun lòun ṣe ìsàmìsí ayẹyẹ náà tóun sì ń fi orúkọ àwọn tóun ti bá ní nǹkan ṣe bí ìbálòpọ̀ tóun máa fi síta. Ní báyìí o àwòrán wọn gan ló wá ń gbéléde ní ọlọ́kan òjọ̀kan lẹ́yìn tẹ́yìn náà ti ń wò lórí ìkànnì yìí. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ làwọn èèyàn kan wá sọ wípé ṣé kìí ṣe wípé bóyá Francis yìí ó ti ní ìkọlù eléyìí tó jẹ́ ti wípé kò lè fẹ́ dárò rí mọ́ tó sì mú kó máa ṣe ohun tí kò tọ́ láti ṣe. Ṣùgbọ́n ní báyìí gbogbo àwọn ènìyàn tí wọ́n ń wo fọ́nrán yìí ni wọ́n ń fi ọ̀rọ̀ rẹ̀ rẹ́rìn pé orú ìgbésẹ̀ wo tún wá leléyìí torí pé òun ṣe ọjọ́ ìbí ó tún wá mú àwọn fọ́nrán eléyìí tó jẹ́ ti àwọn ọ̀dọ́ ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge ó tún fi léde eléyìí kù díẹ̀ káàtó kódà díẹ̀ lára àwọn ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge eléyìí tí ọgbẹ́ni 70 ọdún eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní Francis yìí tó ti ń bá àwọn obìnrin lónìrànràn tó ti ń bá wọn ya fọ́tò díẹ̀ rèé nínú àwọn àwòrán òun náà tẹ̀ ń wò lójú àwòrán yìí. Francis ló ti mú ìlérí rẹ̀ ṣẹ o nípa fífi àwọn díẹ̀ lára àwọn tí wọ́n jẹ́ àwòrán yìí tó fi léde. Lórí ikú ọ̀gbẹ́ni kan eléyìí tó jẹ́ olùṣírò owó fún ìjọba ìpínlẹ̀ Ògùn pàápàá ní ẹ̀ka iléeṣẹ́ ọba tó jẹ́ ti ìpínlẹ̀ Ògùn yẹn ní ọ́fíìsì Dàpọ̀ Abíọ́dún tí wọ́n porúkọ onítọ̀hún ní Taiwo Ìyẹ́kànmí. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti fi ọ̀rọ̀ léde o pẹ́nikẹ́ni tó bá bá wọn ẹni tó ṣe ikú pa Taiwo Ìyẹ́kànmí yìí àwọn ti ṣetán láti fún ní 50 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn léde
láti nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ìròyìn náà ti ń jà rìnrìn nílẹ̀ wípé ẹnikẹ́ni tó bá bá wọn mọ ẹni tó ṣe okú pa tàbí tó lè fún àwọn ní àwọn àlàmì kan eléyìí tó ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe gba ẹ̀mí Taiwo. Gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ Ògùn náà ṣe fi ọ̀rọ̀ náà léde pé ẹnikẹ́ni tó bá lè ta wọ́n lólobó bí ikú Taiwo náà tó jẹ́ ọ̀gá ní ẹ̀ka ìṣirò owó nílé ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún tó bá lè ta wọ́n lólobó àwọn ti ṣe tán láti fún ní mílíọ̀nù lọ́nà 50 náírà láti fi ṣe kóríyá fórí ẹni bẹ́ẹ̀. Ìpínlẹ̀ Anambra ni eléyìí tún ti ṣẹlẹ̀ níbi tá a gbọ́ wípé ìyá kan tó sì ń fọmọ lọ́mú tòun ti ọmọ rẹ̀ wọ́n ṣègbé sínú omi látàrí bí ọkọ̀ eléyìí tó jẹ́ ọkọ̀ ojú omi bó ṣe rì. Wọ́n ní àwọn tí wọ́n tó bíi 5 míì pẹ̀lú ẹni tí ó jẹ́ ìyá ọlọ́mọ náà tó ń tọ́mọ rẹ̀ ni wọ́n máa ti rì sínú odò eléyìí tó wà níjọba ìbílẹ̀ Numa ìyẹn ní ìpínlẹ̀ Anambra. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní wọ́n rí bí yọ àwọn 3 kan eléyìí tó jẹ́ wípé wọn ò tí ì gbẹ́mìí mì tán, èyí tó wáyé ní ọjọ́ ajé Monday ní nǹkan bí ọwọ́ ìrọ̀lẹ́. Gẹ́gẹ́ bí igbákejì gómìnà ìpínlẹ̀ náà ṣe sọ, ọ̀jọ̀gbọ́n Kẹ́lẹ́pìlà ìyẹn Farautua ló ti sọ̀rọ̀ wípé ṣé ẹ rí gbogbo ìgbìyànjú láti rí wípé wọ́n dóòlà ẹ̀mí àwọn tó kù òun ló já sí pàbó. Ó wá bẹ̀ Ọlọ́run nínú àánú ẹ̀ kóró ẹ̀ kó má kù lẹ́yìn mọ́. Ó ní kí kálukú wa ká tó wọkọ̀ ká rí dájú wípé ọkọ̀ náà ó jẹ́ lè taari pé wà lálàáfíà. Ó ní kì í ṣe pé òun sọ wípé ọkọ̀ yẹn ò sí lálàáfíà, ìyẹn ọkọ̀ ojú omi náà. Ó ní ṣùgbọ́n lára àgbésẹ̀ tó yẹ ká gbé gẹ́gẹ́ bí èèyàn eléyìí tó fẹ́ ẹ̀mí gígùn nìyẹn. Ó wá rọ gbogbo ará àdúgbò pé tó rúfẹ́ nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ kán tètè máa ké sí iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ẹ̀ka tó bá wà ní agbègbè náà tó ń mójútó ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ojú omi. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.